ọmọọba Símisọ́lá ti jíire aya Abíọ́lá ti jíire ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ ó tún jọ ọpẹ́ lọ o ọmọ Adéwuyì òkú ọdún. ẹ̀wà mọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin ọmọ Adéwuyì òkú ọdún o Àgbékẹ́ adé mi ọmọọba Símisádé òkú ewu Àgbékẹ́ adé mi ọmọ ọlọ́lá o aya Abíọ́lá Àgbékẹ́ adé mi rọ́mọkẹ́ lóní o máa rìnyàn fáńdá ẹ̀mí rẹ̀ yá ṣe púpọ̀ ọdún láyé. mo tún gbéra tán ó dìlú ọba ní Houston Texas ni kábíyèsí Ẹlẹ́dùmarè ọba tó ní mi tó fún mi lóhùn ẹnu mi. eré ti yá o nítorí ẹni bí ẹni èèyàn bí èèyàn ni akíkanjú arẹwà lóbìnrin ọmọlọ́lá tí fọlá yan ọmọọba nílé bàbá ọmọọba nílé yeye Princess Símisádé Ọlárìnrè ọmọ Adéwuyì ọmọlọ́lá àyà ọlá àyájọ́ òní la bí ọsáyé o ọmọ wọn nífẹ̀ẹ́ àbúrẹ́ níbi ojúmọ́ ti mọ́ wá sílé ayé máa wọlé máa rọra bó o lékún lọ́dún orí ọ̀fẹ́ ni ọgbọ́n orí kọ́ dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá rẹ tó ní o máa ń bẹ nínú ọlá ńlá iyì pẹ̀lú dẹ̀ra Àgbékẹ́ o má ṣe bínú mo bá ọ láyè mo pè é yọ lórúkọ orúkọ lápọ̀lọ̀ wọn bá mi atáyẹ̀rọ bí agogo ìwọ onírẹ̀lẹ̀ ó mọ̀ ganilágbára ọlọ́run ọba ọmọọba Adébáyọ̀ Adéwuyì máa ń gbọ́ ọmọ Mistura Ògbójà Adéwuyì ọmọọba Ládìgbò olùdódó ògbé jọ́sí kọ́lọ́wọ́ òdẹ̀lẹ̀ fẹ́ ni re ìyá mi Símisádé àmọ́ bí ọjọ́ apọ́bẹ́kọrẹ́ máa yan fanda kórìjẹ́ òpẹ́ láyé Rọ́mọkẹ́ ló pè mí o Àbákẹ́ Sísígèlè ló pè mí sórí aago ó ní àràwá bá ń kí màmá mi dáadáa ó léjìká mi ní abiyamọ bọ̀já gbọ̀rọ̀ tí sọjọ́bí ló ní ó lákìkanjú ni ọ́ onínúure aya rere lọ́dẹ̀ èyọkọ olóòdáńtọ́ okónimọ́ra ó tún pa fún ni máa wò bẹ́ẹ̀ ni ọ́ Àgbékẹ́ tèmi ó ló mọ fọdún yìí dún ní lágbára ọlọ́run ọba Princess Símisádé èmi òkú mọ bí olórí gbéyàn rí o ǹbàrẹ̀ èèyàn tèmi ibi kan náà láti gbé yọrí o ìpè òpapọ̀ ni aya Dr. Abiola James máa dàgọ́ ọ̀jọ̀gọ̀jọ̀ owó màmá Oyinkanṣọ́lá mọ̀mísì Fèyíṣayọ̀ ni olórí ìrìn ọmọ ni wọ́n ṣe ọba òkè òní jẹ́ ọlọ́ngbé sọnù bí ó ṣe bí ọmọ lágbára ọlọ́run ọba Àgbékẹ́ o ilé ti yá o mo ṣe kábíyèsí kí n tó mọ̀ lọ tó rárọ́ káfí lọ bá pa ọba má pa mí o Símisádé gbà mí lẹ́ni tẹ̀lé mi ká lọ òwe tẹ̀lé mi ká lọ wá sílé Àgbékẹ́ ò tẹ̀lé mi ká lọ. Àgbékẹ́ ọmọ sòókò ṣe mọ̀ lọ ní sí òsì kankan ọmọ wọn nífẹ̀ẹ́ òye a kì í dúró kí wọ́n nílé yín bẹ́ẹ̀ la ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye kò ga kò bẹ̀rẹ̀ lá kí wọ́n nífẹ̀ẹ́ òǹdáyé báàsì kí wọ́n nílé yín ẹbọ ni wọ́n fi ní ṣe nílé bàbá tó bí yín lọ́wọ́ Bùnmí àrà èmi ti kọ́ bá nífẹ̀ẹ́ mo là á kún torọ́ bá lónìí ṣẹ́ṣẹ́ fún Ọlárìnrè ilé ọmọ àbó olódò kan ọ̀tẹ́rẹ́ ọmọ àbó olódò kan ọ̀tàrà odò tó sàn wéréke lọ́ọ̀rẹ́ dàgbàtà lẹ́yìn ìkúlẹ̀ ọ̀sìn ilé lọ́jọ́ ọjọ́ sí Àgbékẹ́ o onípele ò gbọ́dọ̀ mú ìranká àbàjá wọn ò gbọ́dọ̀ bu fọsẹ̀ kìkìdá onísọ̀bọ̀rọ̀ yóò mọ omi odò náà gbẹ nílé bàbá tó bí yín lọ́mọ. orí mọ̀mísí Oyinkanṣọ́lá ilẹ̀kùn 18 tó ní ìfẹ́ tì ń jọ sí tó bá kẹ̀sán lé akẹ́sán lóde ọgbọọgba ní í ṣe Princess Símisádé ọmọ onílùú kan bàbá tìrìbá onílùú kan bàbá tìrìbá ilé ọmọ onílùú kan tó fa wẹkù ṣe ń jọ sí akẹ́tìpẹ́ tí èrì ni wọ́n fi ìṣọ́sán rẹ nílé bàbá tó bí ọlọ́mọ onípele ò gbọ́dọ̀ jó ìranká àbàjá wọn ò gbọ́dọ̀ yọsẹ̀ kìkìdá onísọ̀bọ̀rọ̀ ní òjòlù náà yá nílé àwọn bàbá tó bí yín lọ́mọ kórìjẹ́ òpẹ́ láyé. ó yá ó dílé yeye tó bí ọlọ́wọ́ gangan ọmọ ọba lọ́yọ̀ọ́ Aláàfin Òjó pàṣẹ ẹ̀gẹ̀rẹ̀ ọmọ Àtìbà ọmọ Sùnbọ̀ síyan Bọ́lá Ọládìgbòlù máa ń pẹ́ yọmí ọmọ lọ́wọ́ gbọ̀gbọ̀rọ̀ tí yọmọ rẹ̀ lọ́ fi yìí ọmọ olúkú ewu ọmọ àgbàrá òjò tí ń bá ní ìjà tí gbòòdì ẹni lọ́wọ́ ẹni ọmọ kúkúrú bí ikú ẹni kúrán pani ọjà ní rúná ọ̀pẹ̀lẹ̀ ní rúta Àgbékẹ́ o wọ́n kàn ń bọ̀ yá àjà ní Ṣàngó lónìí sẹ́rẹ́ ọmọ ikú tí kò gbọ́dọ̀ pa ọmọ àrùn tárò ò gbọ́dọ̀ ṣe ìwọ lọ́mọ ikú tí ń pọ̀ ọmọ tí bàbá ń dúpẹ́ àrùn tí ń sọmọ tí ìyá ò gbọ́dọ̀ gbin ọmọ olúkú ewu tìrì méje ló kọ ọmọ olúkú ewu máa gbọ́ ìlà tìrì lákó ìkan tìrì wẹ̀wẹ̀jẹ̀ ìkóòkó tìrì pẹ́kú ìwọ tìrì pẹ́já o ọkà bàbà tìrì polóko
Àgbékẹ́ o èmi ò mọ̀ pé bọ́mọdé ò bá bàgbà jẹun ní tìrì nílé yeye tó bí ọlọ́mọ òkè tìrì mo wò tí ń sọmọ ẹni kúdẹ̀ fún nílé yeye tó bí ọlọ́mọ ó ti sọdún ìláyọ̀ ṣe tẹ̀mí lágbára Ọlọ́run ọba táyé lolú èjìrí ara àsokò ẹ̀dùn agbórí igi rétérété adé orí rọ́mọkẹ́ mi ni ó ní kí ọkú ọdún ó láṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe aláṣẹ ìjìrẹ́ odis wọ́n ní kó o gbó kó o tọ̀ o wọ́n ní gbogbo bí o bá ń dé Ọlọ́run ọba oníjẹ́ orí nira rọ́mọkẹ́ fúnra ẹ̀ àbákẹ́ tíá wọ́n ní kí ọkú ọdún ó láṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ó ní ibi gíga gíga là ń bẹ́tu ibi kí ìjàgìjà là ń bẹ́kùn òjòjò oníṣòwò kó má lè nájà kókókókó lára ọ̀tá máa le ó lọ́dọọdún ní láǹso lógúnlógún ọdọọdún nìkan so lọ́gbọ̀nlọ́gbọ̀n bọ́dún bá lè pèrègbọ́ àmáwọ̀ tuntun bọ̀ wá sílé ayé ọdọọdún lámọ̀rí ọ̀wọ̀ bí ìran ni oníníwòye àmọ́dún ìgbàlè rẹ̀ èlé ni àwọlé rẹ̀ èlé ni gbogbo bí o bá ń dé Ọlọ́run ọba oníjẹ́ orí nira ó ní kú ní bá ń bẹ lóde àyà fún ọ àrùn ní bẹ lóde àyà fún ọ ìbànújẹ́ ní bá ń bẹ lóde àyà fún ọ á ṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún rẹ ló mọ̀ ṣe òwe ó ṣọdún èyí náà o Àgbékẹ́ ti ṣọdún èyí náà o ọpẹ́ fọ́lọ́run ọba àdáníwáyé àṣeyí ṣàmọ́dún o orí àpèrè kórí jẹ́ òpẹ́ láyé o àṣeyí ṣàmọ́dún o ìṣẹ̀dá rẹ kó má ṣe gbà bọ̀ débi àṣeyí ṣàmọ́dún o.